ìjọba àpapọ̀ wọ́gilé àfikún owó ìdánwò WAEC àti NECO eléyìí tí wọ́n gbé tẹ́lẹ̀ láti 27,500 naira sí 50,000 naira. ìjọba àpapọ̀ ti kéde pé òun ti wọ́gilé àfikún owó tí òun fi lé owó ìdánwò WAEC àti NECO lọ́dún 2027. nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Nàìjíríà fi léde, ìjọba ní òun gbé ìgbésẹ̀ yìí lọ́nà àti kọ́kọ́ jíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí ìgbésẹ̀ ọ̀hún o. iléeṣẹ́ náà sọ pé lẹ́tà tí àwọn kọ lọ́jọ́ 18 oṣù kẹfà láti kéde àfikún náà làwọn ti wọ́gilé báyìí kí àwọn lè mójútó ọ̀rọ̀ náà dáadáa kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ tó gbẹ̀yìn lórí rẹ̀. agbẹnusọ iléeṣẹ́ náà Borí Owó Fọláṣadé sọ nínú àtẹ̀jáde ọ̀hún pé àwọn gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tí àwọn aráàlú yarí lẹ́yìn kéde àfikún owó náà. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tí ìjọba fi ṣe àlékún owó náà, ó ní kò sẹ́yìn ọ̀wọ́n gógó tó gbòde o. ìjọba ní iye owó tí òun ń ná lórí ìpèsè ohun èlò ìdánwò, ètò ààbò, títẹ ìwé ìdánwò, ìmọ̀ ẹ̀rọ àtàwọn nǹkan míì tó nílò fún àṣeyọrí ìdánwò ọ̀hún ló jẹ́ káwọn ò ṣe bẹ́ẹ̀ o. àtẹ̀jáde ìjọba náà ní mínísítà ètò ẹ̀kọ́ tó jẹ́ aláwùsá ti pàṣẹ kí wọ́n dá ìgbésẹ̀ àfikún owó náà dúró lásìkò yìí. Àtíkù Abubakar òun náà ti wá sọ̀rọ̀ lórí àfikún owó ìdánwò náà. olùdíje sí ipò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú ADC Àtíkù Abubakar bẹnu àtẹ́lu àfikún owó ìdánwò àṣejáde nílé ẹ̀kọ́ girama WAEC àti NECO eléyìí tí wọ́n sọ di 50,000 naira láti ọdún 2027 tó ń bọ̀ lọ́nà o. Àtíkù tó kọrò ojú sí àfikún owó àwọn ilé ẹ̀kọ́ girama ìjọba àpapọ̀ tí wọ́n pè ní Unity Schools. Igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí ó ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó burú jáì tí yóò sì ní ipa tí kò dára lórí àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn tí kò rọ́wọ́ họrí. iye tí a gbọ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó bá ń ṣe ìdánwò àṣejáde yóò máa san fún ìdánwò NECO tẹ́lẹ̀ ní 27,500 nígbà tí wọ́n san 30,000 fún WAEC. ṣáájú ni adarí ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ girama nílé iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni Adéníjì Ibrahim ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ìjọba gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn ìpàdé kan tó wáyé láàrin mínísítà ètò ẹ̀kọ́ àtàwọn aṣojú àjọ WAEC àti NECO. ọ̀gbẹ́ni Ibrahim ṣàlàyé wípé níbi ìpàdé yìí ni wọ́n ti fẹnukò wípé ó yẹ kí àwọn ṣe àfikún owó ìdánwò náà. ó ní lẹ́yìn ìpàdé náà ni mínísítà ètò ẹ̀kọ́ ní Nàìjíríà sọ fún àjọ WAEC àti NECO wípé kí wọ́n jẹ́ káwọn akẹ́kọ̀ọ́ máa san iye kan náà fún ìdánwò méjèèjì o. àmọ́ nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí Frank Sohaibu fi síta ní Àtíkù ti sọ pé kì í ṣe irú àsìkò yìí tí ọ̀wọ́n gógó nǹkan gbòde ní Nàìjíríà, tí ohun gbogbo gbogbo lórí, tí owó ọkọ̀ gara, tí ọ̀pọ̀ ọ̀dọ́ kò sì rí iṣẹ́ ṣe ló yẹ kí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ṣe àfikún owó ìdánwò WAEC àti NECO. Àtíkù ní ìgbésẹ̀ yìí yóò fi ẹ̀tọ́ lílọ sílé ẹ̀kọ́ tó jẹ́ ojúṣe ìjọba dún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà o. olùdíje sí ipò ààrẹ náà fẹ́gbẹ́ òṣèlú ADC sọ pé nípasẹ̀ ètò ẹ̀kọ́ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí ìṣẹ́ ń bá fínra ti lè di èèyàn láyé. ìjọba tó bá gbàgbọ́ ní tòótọ́ nínú ẹjọ́ iwájú aráàlú kò ní dènà mọ́ àwọn èèyàn láti láǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kòròkò. ètò ẹ̀kọ́ kò wà fáwọn tó bá lówó lọ́wọ́ nìkan, ẹ̀tọ́ gbogbo èèyàn tó jọmọlẹ̀ Nàìjíríà ni. kì í ṣe àsìkò yìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè táwọn ọmọdé tí kò sí nílé ẹ̀kọ́ ti pọ̀ jùlọ lágbàáyé. ní ìjọba ọmọ gbé irú ìgbésẹ̀ burúkú báyìí. bíi mílíọ̀nù 15 ọmọdé ní àkọsílẹ̀ sọ pé wọn ò sí nílé ẹ̀kọ́ ní Nàìjíríà. níṣẹ́ ló yẹ kí ìjọba máa wọ́nà láti dá àwọn ọmọ yìí padà sílé ẹ̀kọ́, ṣùgbọ́n ìgbésẹ̀ tí yóò jẹ́ kí irú àwọn ọmọ yìí máa padà sí ilé ẹ̀kọ́ ìjọba ò gbé. Àtíkù ló sọ bẹ́ẹ̀. Àtíkù fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àfikún owó ilé ìwé girama Unity Schools náà yóò ṣàkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ táwọn òbí wọn kò lówó lọ́wọ́ o. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa.
dùn mọ́ gbogbo wa ó ń dùn mọ́ wa. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì yìí ń dùn mọ́ gbogbo wa sẹ́. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó là ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.